wa bẹ́ẹ̀ ni kò dìgbà tá a bá kú ká tó mọyì ara wa lójú ayé báyìí láti máa mọyì ara wa láti máa gbóṣùbà gbóríyìn fúnra wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣe wípé wọ́n ń ṣe ilẹ̀ Yorùbá lóore ṣe wípé a kì í sábà gbóríyìn fún wọn nígbà ayé wọn nígbà wọn bá wá kú tán àwọn máa ní lágbájá ló ṣiṣẹ́ yẹn mo dé láìkí orí èmi mọ̀ pé òun ló ṣe é o ìdí rèé tá a ṣe gbé abala yìí kalẹ̀ wípé àjọ máa gbóríyìn fúnra wa máa ṣe kí ni máa mọ ìyá ara wa nígbà tá a bá sì ń bẹ láyé ayé mi ní abala yìí ohun ewì ni kọ́kọ́ ṣùgbọ́n mi darí kan yín fáwọn tó ń bẹ wáyé. Rẹ̀mí lẹ́kún olóhùn yọ̀ lómi kí gbogbo lé o èmi Rẹ̀mí jẹ́ńtà ọmọ ìyá alira tún ti dé bíbí mo sẹ́ńdẹ̀ o èmi ló pọ́nmúlẹ́rọ̀ mọ̀jáde kan ọba àbírí wá ní mi ẹlẹ́gbẹ̀rin àpótí mọ́lé wá ní mi ẹ̀yìn gbẹ̀dẹ̀ nílé láàdẹ̀rì òpó mọ̀jáde kan mo kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ nílé káàárọ̀ oòjíire. ohun ìyá nìyẹn bóyá kébì náà kọ́ bẹ́ẹ̀ ṣe sọ yẹn kébì náà sọ kébì náà bẹ́ẹ̀ ohun mi ti há ṣẹ́ẹ̀ṣì ń gbọ́ mi ráì ẹ̀ ń dọ́kọ̀ yín fáwọn tó ń gbọ́ wa ni. Orúkọ tèmi ni Kàsálí Rẹ̀mílẹ́kún Mariam. Wọ́n máa ń pè mí ní Rẹ̀mílẹ́kún olóhùn yọ̀. Wọ́n sì máa ń pè mí ní tolóyìnbó Rẹ̀mí Chanta. Ìtumọ̀ ẹ̀ ni pé Rẹ̀mí akéwì. Rẹ̀mí akéwì. Sísítà Rẹ̀mí tá a bá wò ó dáadáa á rí i pé ẹ jẹ́ ọ̀kan lára àwọn akéwì tí ayé ń fẹ́ lásìkò yìí. Báwo kan bẹ̀ ṣe wá bẹ̀rẹ̀ iṣẹ́ orin yìí? Ṣé dádì ń kéwì àbí mọ́mì ń kéwì? Àbí ẹ lọ kọ́ lábẹ́ eléwì kan àbí àbínibí báwo ṣe bẹ̀rẹ̀? Mi ò kọ àmọ́ nígbà tí mo wà nílé ìwé lọ́fà olè ní 2010 mo discover pé mo máa ń gbọ́ àjọbí ewé dáadáa àmọ́ láti secondary school mo ní ohun èlò àmọ́ mi ò kọ́ bí ara sí mo jẹ́ èèyàn kan tó fẹ́ràn ká máa sọ òyìnbó ká máa ṣe debate nǹkan tí mo base nígbà tí mo wà ní secondary school nìyẹn àmọ́ nígbà tí ó fẹ́ tí Ìsúwọ̀yé fẹ́ joyè ọba ọlọ́fà tí wọ́n fẹ́ joyè lọ́dún náà mo wá gbọ́ orin bàbá wa jóbi ewé kan tó ń kí ọ̀fà tó ń kó oríṣiríṣi ìlú wa wọn ní àpò lè ṣe kinní yìí mo lè ṣe bó ṣe ń ṣe kódà mo lè ṣe jù bẹ́ẹ̀ lọ mo ṣe wá bẹ̀rẹ̀ sí ní kéwì. fún ara yín lẹ pinnu lọ́kàn ara yín wípé ẹ lè ṣe ẹ dẹ̀ ṣe. bẹ́ẹ̀ ni. mo di ìlànà mo dì í mú torí wípé ohunkóhun tá a bá ti pinnu lọ́kàn ara wa kódà káwọn èèyàn sọ pé a lè ṣe táwa bá ti mọ̀ pa a lè ṣe ó di dandan ká ṣe kinní náà. bẹ́ẹ̀ ni. Gẹ́gẹ́ fákélé jẹ́ fáwọn ọ̀dọ́ tí àwọn náà ń gbọ́ wà ní lọ́wọ́ báyìí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kéwì ṣé mọ́mí ò wá ní Rẹ̀mí wá ń bí ṣé kò sí dájú ò ní Rẹ̀mí tó bá fẹ́ ń kọ ẹ̀ lọ́mọ bí n bá tún gbọ́ tó o bá kéwì pẹ̀rẹ́ ó mọ ọgbẹ́ èèyàn tí mo jẹ́ ǹjẹ́ àwọn òbí yín wọn ò ní yín lára lórí ẹ̀. àtọ̀ wọn ò ní mí lára rárá àmọ́ ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe Ọ̀fà ni mo ti kọ́kọ́ ń ṣe nígbà tí mo dẹ́kun tá a gbọ́ orílẹ̀ tí mo dẹ́kun àwọn ará Èkó wọn wò pé ṣọ́mọ olóyìnbó yìí náà kọ́ ló tún ń ṣe ewì yìí òun yẹ lómìn lẹ́nu àfi tán bá gbóhùn mi torí ẹlòmíì máa ń pè mí pé mo ní ohùn mẹ́ta ohùn àkọ́kọ́ ní tí n bá ń sọ èdè Gẹ̀ẹ́sì níbi tí n bá ti ń ṣe ìdíje ohùn ẹlẹ́ẹ̀kejì òun ni tí n bá ń kéwì ohùn ẹlẹ́ẹ̀kẹta ni òun ni tí n bá ń sọ̀rọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ so olóhùn mẹ́ta ẹlòmíì máa ń pè mí ìyá mi ò bínú sí i torí pé àyàn ni bàbá àyà tó bí mi lọ́mọ bàbá mi ò sì bínú sí i torí pé nítorí ọmọ bá fẹ́ ǹjẹ́ kó ṣe. Nígbà tí wàá ní ẹ̀bùn yìí gẹ́gẹ́ bí ọ̀pọ̀ ti ṣe máa ń sọ tàbá ti dé abala yìí wípé téèyàn bá ní ẹ̀bùn èèyàn ní láti tún tọ́ aṣíwájú lọ láti tún lè jẹ́ kí ẹ̀bùn yìí kó dàgbà sókè sí i ǹjẹ́ nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ pé ó dá mo fẹ́ dìídì dojúkọ ewì kíké yìí ǹjẹ́ a rí akéwì kankan tẹ́ ẹ tọ̀ lọ láti tún fi kọ́ ìmọ̀ kún ìmọ̀. bẹ́ẹ̀ ni Azeez Ajobiewe tó jọ ọmọ wa bàbá wa Ajobiewe ọ̀rẹ́ tímọ́tímọ́ èmi àti ẹ̀ tó ìgbà míì tí n bá gbaṣẹ́ tó bá rú mi lójú tí mi ò bá mọ oríkì ìlú yẹn màá pè é lónìí èmi àti ẹ̀ ṣì sọ̀rọ̀ láàárọ̀ tí mo gba oríkì ìlú kan lọ́wọ́ so òun ló máa ń sábà tọ́ mi sọ́nà torí ìgbà mi ò láǹfààní àti bá bàbá sọ̀rọ̀ wọ́n lè ti ní bàbá ti lọ nìkan wọ́n lọ ṣeré then àwọn ọ̀gá mi nílé ìwé wa ní Kwasu torí ọmọ ilé ìwé Kwasu ni final year student ní ilé ìwé Kwasu so a ní department kan tó ń pè ní English àdẹ̀tún ní kan tó ń pè ní performing arts so mo máa ń lọ gbàmọ̀ràn lọ́dọ̀ wọn torí iṣẹ́ tí wọ́n ní àwọn èèyàn máa ń sọ pé àyàbá ni tèmi àmọ́ èmi ń pè lábìnibí torí business and entrepreneurship èmi kà nílé ìwé
so mo máa ń lọ sí department Yorùbá mo dẹ̀ tún máa ń lọ sí tàwọn ní performing arts láti lọ gba ọgbọ́n kú ọgbọ́n àti kán tún lè tọ́ mi sọ́nà pé bó ṣe yẹ kí n ṣe nǹkan tí mo fẹ́ ṣe leléyìí o àwọn ló máa ń tọ́ mi sọ́nà ní gbogbo ìgbà tó bá di kó fẹ́ dojú. Ọ̀dà àlejò mi ní abala yìí Rẹ̀mí Chanta àbí torí ká lè kó yẹ mọ́ pé ó kọ́ tẹ́ ẹ lò lórí àwọn ojú ẹ̀rọ ayélujára yìí nìyẹn. Tó bá wá Kàsálí Rẹ̀mílẹ́kún Mariam náà ó máa gbé mi wá. Ó lè jẹ́ kí n ṣe báyìí ẹ tún bá mi gbé ohun ewì sókè ẹ jẹ́ káwọn aráalé mọ̀ wípé abínibíni fún yín kì í ṣe àbínibí. àní bíi tí mo tún wá lọ ni mo padà sí ọmọ ìyá Alira èmi Rẹ̀mí Chanta lómi kí n yó níbo lẹ fẹ́ kí n lọ kì í dá akun èmi dúpẹ́ lọ́wọ́ orí mi àpẹẹrẹ o àbẹ̀jẹ́ orí mi àpèsìn ọ̀la orí ló gba ọba dé dádé orí o orí ló gbé ìjòyè tẹ nílẹ̀kẹ̀ lọ́rùn orí ló gbé yẹn dá tó fi wá jẹ bí ìsì ní mọ̀lété Rẹ̀mí Chanta lómi kí n yó gbogbo èèyàn ọmọ Ìlọrin Àfọ̀njá ẹnu dùn jùyọ̀ ń kọ́ ìlú tó bí tó yẹn kúkú lẹ́gùn ẹ̀sìn lẹ́gùnkùn lẹ́yìn ọkọ̀ọ̀kan lórí ọbẹ̀